ọmọ màálù lẹ́yìn ìgbà tí mo ti mú ẹran wá tí mo ti mú ògúnfe wá tí mo ti mú gbogbo ẹ̀ wá wípé mọ̀mọ́ ń bẹ̀bẹ̀ kẹ́ ẹ gbá mọ̀mọ́ tẹ́ ẹ gbẹ̀bẹ̀ tí mo ti yíká ọ̀tún tí mo yíká òsì fún yín tẹ́ ẹ gbẹ̀bẹ̀ mọ̀mọ́ ti dá sí rọ̀fù fún yín o ṣé ti rí ń sìn ṣé ti rí ń sìn how dare you ẹ̀yin màálù tẹ́ ẹ̀ ní gbé apology mọ̀mọ́ ti dá sí rọ̀fù fún yín o mọ̀mọ́ ti begging gan wrong o nígbà tẹ́ ẹ̀ ti gbẹ̀bẹ̀ báyìí mọ̀mọ́ ti èèyàn mélòó gan ni mọ̀mọ́ fẹ́ bá jà torí at this point I don't understand. At this point, I clearly don't understand why Mama is fighting. Like, wọ́n ti bá Dorcas jà, ẹ tún ti lọ sínú màálù torí pé àwọn èèyàn ò gbà yín tipátipá. Ẹ tún ti bẹ̀rẹ̀ sí ń bá wọn jà. Like, mọ́mọ́, ẹ pẹ̀lẹ́ máa, kí lẹ ti ẹ̀ fẹ́ gan-an because at this point, àánú yín ṣe mí gan-an. Kí lẹ fẹ́? Ọdún náà, mo ti bá àwọn màálù wí o pé báwọn náà ṣe máa sọ pé orí yín ti jí inú tíìmù yín. Wọ́n ní you are idiot. Wọ́n ní orí báwo how dare them tell you pé orí yín ti yí ẹ wá dà sí rough boy ẹ̀yin lẹ́rán Adédèjì kó lọ bẹ̀bẹ̀ fún yín náà. Ṣẹ́yìn kọ́ lẹ́rán Adédèjì ẹjọ́ kí lẹ expect pé ó máa ṣẹlẹ̀ nígbà tí ẹ̀rán Adédèjì pé kó lọ apologize on your behalf kó lọ máa bẹ mi sọ̀rọ̀ pé kán wá team up pẹ̀lú yín kẹ́ lè bá Dorcas jà kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ náà. Ẹ rò pé wọ́n máa gbọ́ mọ̀mọ́ tẹ bá sọ pé ẹgbọ́n kò yẹ kẹ́ ẹgbọ́n jù yẹn lọ. Ẹ rò pé àwọn mèsòrò máa gbọ́n wọn ní fi yín wọ́n máa gbọ́n wọn ní fi yín ṣẹ̀sìn ẹ̀sìn tẹ máa ṣe lọ́dọ̀ mèsòrò ó máa ju ẹ̀sìn tẹ ṣe lọ́dọ̀ Dorcas lọ because àwọn yẹn gan ti ní yín sínú tẹ́lẹ̀ ṣe mọ̀ kó ọ̀dọ̀ Dorcas kan ló ń fa jàǹsí ẹ̀yin lẹ tún kóra yín one woman battalion don dey beg ẹ tún lọ ṣe bẹ́gí kán gbà yín kán dà yín mọ́ mọ́tò àwọn yẹn dẹ̀ sọ pé kẹ́ lọ rá bàbà lórí live video kẹ́ ẹ bẹ ọ̀gá àwọn kẹ́ ẹ mẹ́wúrẹ́ wá kẹ́ ẹ mágùntàn wá káwọn tó lè gbọ́ apology wọn ní kẹ́ ẹ kúnlẹ̀ kẹ́ ẹ bẹ̀ wọ́n dáadáa lórí live video káwọn tó lè gbà yín mọ́ mọ́tò kí ló wá dé tẹ wá dà sí kanra tẹ bá mọ̀ pé ẹ lè búlẹ̀ ẹ lè bẹ̀bẹ̀ ẹ dé kúrò ń bẹ́ẹ̀ máa lọ kí ló dé tẹ tó lọ ń bá àwọn màálùú jà ṣé mo pé àyè wọn làwọn yẹn ti ẹ̀ wà wọn ò wá bá yín o ẹ̀yin lẹ rán Adédèjì kó lọ bá wọn o ẹ̀yin lẹ tún sunkún sí ìgbà tó fún yín ní terms and conditions o ó ga o. You said your platform is not built on fracas, Mama. 2 weeks ago, what you did for Dorcas? What is it called? Nǹkan tẹ́ ṣe fún Dorcas 2 weeks ago. Tẹ́ gbálùjò wá tẹ́ ń lùlù tẹ́ jọ ń ṣẹ̀sìn ara yín. Tẹ́ ń ṣẹ̀sìn àwọ̀rò. Tó tọ́wọ́ bá ti tẹ̀yìn. Lẹ máa sọ pé we are professionals kì í ṣe fracas pé show tẹ́ bá máa ṣe wípé ẹ̀kan tẹ́ bá ti sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ ti kúrò mẹ́ torí pé kò sí nǹkan kan tẹ́ fẹ́ sọ mọ́ ni. Torí pé wọ́n ti cast yín lórí ọ̀rọ̀ lọ́yà tẹ wá parọ́ pé sọ £5,000 €5,000 pé kìtì ó ṣe €5,000 ó tún di 5 million naira tán ní kẹ́ mú receipt wádé ní àárín receipt tẹ́ ti já tán faṣọ ya mọ́ra yín lára lẹ́yìn ìyẹn lẹ wá sọ pé you don't do fracas your platform is not built on fracas Mama your platform is built on fracas you are in fact ẹ̀yin gangan lẹ mọ̀ mi fracas anybody tó mú ẹ̀yin náà kọ́ fún lómi fracas mu you were built born and bred inside fracas bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ pèrò wọnú fracas no be you dey blog ọba blog ìjòyè blog everybody blog celebrity ṣé ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ tí drag Ìyábọ̀ Òjó kí náà ń pè yẹn kì í ṣe fracas Dorcas tí ò ṣẹ̀yìn from nowhere Ìyábọ̀ Òjó tí ò ṣẹ̀yìn Alábìkẹ́ tẹ́ sọ pé máa bá tiẹ̀ jẹ́ Mama kì í ṣe fracas náà ń pè yẹn ẹ gbà mí kẹ́ o ẹ bá mi gbọ́ mọ̀mọ́ yìí o ó ní ṣáwọn tó kù lè ṣe educative show Mọ̀mọ́ tẹ́yìn ò bá ṣe fracas lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé oníkálukú máa rí fracas ṣé wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n bá ti ká yín tán ti nà yín lẹ́gbàá lẹ máa jáde tẹ wá máa preach sọnù kò sẹ́nibọ̀dì tó ràn yín kò sẹ́nibọ̀dì tó ẹ fi commentary lẹ ẹ fi born again lẹ ẹ gba ẹ̀mí yín padà lọ́wọ́ Ọlọ́run ọba kẹ́ ẹ continue nǹkan tẹ́ ẹ dálẹ̀ iná sọ gbogbo nǹkan tẹ́ sọ pé máa dà síta after abẹ́ẹ̀dẹ̀ yín kọ́ nísìnyí tẹ́ sọ pé gbogbo ayé ṣáà ti gbọ́ ẹ ti sọ gbogbo máìdí yín ẹ ti jẹ́ káwọn èèyàn mọ èèyàn tó jẹ́ kì í pẹ́ lórí nǹkan irọ́ ni ẹ rí nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ mọ́ ni ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ mọ́ ni ìgbà tẹ́ ẹ rí pé fracas wà ńlẹ̀ tẹ́ educative chat dẹ́ wà ńlẹ̀ kí ló dé tẹ́ ẹ mú fracas tẹ́ ẹ mú educative chat tẹ́ wá expect pé ṣé àwọn èèyàn lè má sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ politician sọ̀rọ̀ kíní kan ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀já o na you first start fighting o nígbà tó ń retaliate tẹ́ ẹ expect pé kán retaliate back to you ìgbà yẹn lẹ wá bẹ̀rẹ̀ sí ṣe pé àwọn ọmọ tó wà ní ewé professional ni ṣé Adédèjì ni professional
mo mọ ẹ̀kọ́ máa ń dánú ara yín dùn. Ṣé Adédèjì ni professional? A máa rí bó ṣe professional ló ń pè kiri. Ṣé iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ ló ń pè kiri bẹ́ẹ̀? On your behalf tó ń apologize káàkiri. Mọ́mọ́ ẹ padà sínú fracas. Tẹ́ bá ti give life yín to Christ ẹ lọ gbà padà kẹ́ padà sínú fracas. Ìgbà tí ilẹ̀ mọ́ bá yín lẹ́sẹ̀ wá jáde tẹ́ wá sọ pé ẹ ṣe fracas sí o pípẹ́ kì í pẹ́ ń di ọ̀rọ̀ àwa máa pẹ́ lórí eléyìí torí ẹ̀yin lẹ dálẹ̀. Ẹ̀ẹ́dógún lẹ̀tàn wọ́n sọ fún yín pé ogun tẹ́ fẹ́ dálẹ̀ ṣápá yín lè ka ẹni yá kí ló fẹ́ sàn pa yín bẹ́ẹ̀ ṣe wà yìí you have everything against everybody nígbà tó ń gbé jáde ń sìn bá ẹ̀yin lẹ tún sá lọ. Mọ̀mọ́ ẹ padà ẹ bá mi bẹ mọ̀mọ́ kan padà o ẹ bá mi pẹ mọ̀mọ́ kan padà o ẹ̀yin ẹ lọ ń bẹ̀bẹ̀ káàkiri tẹ́ ẹ̀ ń recruit àwọn èèyàn káàkiri tó bá yẹ pé àwọn yẹn gbọ́n sìn báyìí ẹ ti máa fòdè bẹ́ẹ̀ ẹ ti máa join wọn láti máa bú Dorcas torí pé àwọn yẹn ò gbọ́n lẹ ṣe mú ẹ̀mí Ọlọ́run sáré bà lé yín tẹ́ sọ pé ẹ kì í pẹ́ lórí chat tẹ́ bá ti sọ ti yín ẹ ti kúrò ń bẹ irọ́ ni mọ̀mọ́ ẹ rí nǹkan sọ ni wọ́n ti já yín nírọ́ tẹ́ pa tán lẹ́nu ọjọ́ mẹ́ta irọ́ ọlọ́yà wọ́n já sí wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dẹ̀ sọ pé tẹ́ bá tún padà bọ̀ ẹ make sure pé nǹkan tẹ́ fẹ́ bá sọ ó wà 100% with evidence ó dẹ̀ ju òótọ́ that is just it ma that is shaking it that is just it ẹ ṣe ní wàhálà báyìí jẹ́jẹ́ làwọn mèsòrò ń ṣe ṣó wọn tẹ́ gbéra yín kẹ́ kóra yín lọ síbẹ̀ ẹ̀yin lẹ dẹ̀ rán Adédèjì ẹ̀yin tẹ́ sọ pé ẹ kì í ṣe fracas ẹ̀yin lẹ rán Adédèjì ṣé ẹ máa rò pa àmọ́ bó ṣe ń lọ lórí social media ṣé Adédèjì lè ṣe nǹkan kan tẹ́ ẹ bá sọ pé kó ṣe ni ṣó lè dá ṣe nǹkan kan láì ṣe ẹ̀yin tẹ́ bá sọ pé kó ṣe ẹ̀yin lẹ ránṣẹ́ ẹ má máa parọ́ mọ́ ó ní nǹkan ẹyọ kan tẹ́ ẹ sọ tí èmi tiẹ̀ fẹ́ tí mo fẹ́ gbà lẹ́nu yín mọ́mọ́ ẹ sí ní position láti máa make any threat as a person tí ò lè lọ Nàìjíríà fún ara ẹ ẹ̀yin lẹ wá sọ pé tó bá bí Dorcas dá kó lọ Nàìjíríà mọ́mọ́ tó bá bí ẹ̀yin gan re ẹ̀yin gan tẹ Nàìjíríà I'm telling you tó bá ti bí ẹ̀yin dá ẹ̀yin gan tẹ Nàìjíríà ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ ẹ wà ní position tẹ́ bá máa halẹ̀ mọ́yàn wípé kó lọ tó bá ti bí dá kó lọ Nàìjíríà ẹ̀yin kí lẹ̀yin ṣe ẹ̀yin ò lè lọ Nàìjíríà ni mọ̀mọ́ ṣé ẹ̀yin ò lè ẹ̀wọ̀n tí yín ẹ wò ó máa gùn ju tọ̀bọ lọ ẹ̀wọ̀n tí yín why are you dragging Dorcas ọjọ́ ti rí Dorcas so many times tó ti lọ Nàìjíríà ẹ̀yin kọ́ ẹ tiẹ̀ lọ lẹ́ẹ̀kan àtọ́jọ́ tẹ ti kúrò ẹ̀ padà débẹ̀ mọ́ ẹ̀yin ẹ tiẹ̀ lọ lẹ́ẹ̀kan ká tiẹ̀ rí ẹ lọ lẹ́ẹ̀kan ó ga o mo kàn máa ń wòye tẹ́ bá ń sọ̀rọ̀ pé ṣé màmá yìí tẹ̀ máa ń lé sísè ṣé ẹ̀kan máa ń sọ̀rọ̀ ní abẹ́ ẹ̀kí ń rò kọ́tẹ́ èébú kó ara yín ẹ máa fẹ́ èébú ara yín búyàn kan ẹ̀yin tẹ́ ẹ̀ pé yàn lẹ́lẹ́wọ̀n ẹ̀yin kò fara yín ẹlẹ́wọ̀n níyìn náà ẹ mọ̀ pé ẹ lè tẹ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ mọ̀ pé activist lawyer tẹ́ ẹ gbà lórí irọ́ kò lè gbé yín kúrò kò lè gbé ẹ̀wọ̀n yẹn tiẹ̀ ti ṣùọ̀ tó bá yẹ kó lè gbé yín yẹn ti wọ Nàìjíríà bẹ́ẹ̀ ni ẹ ti ṣe kí ni ẹ ti wọ Nàìjíríà tí nǹkan bá ti jálé yín lórí it's so easy for people to know you nísìnyí àwọn mèsòrò lẹ tún lọ ta mọ́ àwọn yẹn ti ń ṣe nǹkan wọn ò pè yín sí o ẹ̀yin lọ síbẹ̀ tẹ́ lọ ń bẹ̀bẹ̀ bú wípé ṣáwọn náà kì í ṣẹ̀ ni fracas náà làwọn ṣe ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ kì í ṣe fracas ẹ̀yin náà lẹ sọ pé fracas náà lẹ ṣe inú fracas ní gbogbo ẹ̀ wà mọ́ you are a fracas person kò sí nǹkan kan tó lè yọ yín kúrò nínú fracas inú fracas lẹ ti ń jẹ lẹ ti ń mu lẹ ti ń wẹ̀ lẹ ti ń ṣe gbogbo ẹ̀ ọjà tẹ́ ń ta gan inú fracas gan ló wà bẹ́ẹ̀ ni torí fracas wọn ṣe ń bá yín rọjà so you are not in position to bully anybody Dorcas wanted ni ṣé tó bá di wanted wọ́n ṣàtìrí wanted wọn ọ̀dẹ̀ ti rí wanted àbí kí n ṣe bẹ̀ ló gbà kọjá ṣán stop ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ̀ kan máa ń sọ ọ̀rọ̀ tó ti kúrò nílẹ̀ tó ti kúrò ní kíní tó bá yẹ pé wanted ni wọn níjẹ́ kó kọjá àbí kí n ṣe airport ló gbà àbí kò tí ì padà lọ Nàìjíríà lẹ́yìn yẹn ẹ ṣáà rí kó ti padà lọ tó tún gbọ́mọ ẹ̀ dání kí ló máa ń ṣe yín náà kí ló máa ń ṣe yín náà jókòó jẹ́ yín ìgbà táṣìírí yín ti tún sí báyìí ẹ tún fi wèrè pọ́ọ̀tì ẹ tún ti lọ nàgàmùsòrò lọ́dọ̀ àwọn mèsòrò táwọn yẹn bá tún jáde tọ́fẹ́ sí wọ́ọ̀ṣì yín sí báyìí ẹ tún máa sọ pé yẹn kíní kan ṣe kíní kan níbi ẹ̀yin lẹ lọ tọ́nà wọ́rọ̀ lọ́dọ̀ wọn ni ẹ̀yin kọ́ lẹ lọ tọ́nà wọ́rọ̀ lọ́dọ̀ wọn ni ẹ tún máa sọ pé nǹkan báyìí ṣe yín o wọ́n fi nǹkan báyìí ṣe yín o tí ìjẹ́lẹ̀ tó wà lẹ̀ tí ìjà tán ẹ sọ pé ìyá dán with Dorcas show àṣà ọ̀nà mọ gbogbo nǹkan tó sọ pé fẹ́ dà fún wa ni ìyẹn làwọn àṣẹ ń dúró dé ìta à ń retí nǹkan tó ṣì wà lẹ̀ tí parí ẹ sọ pé you are done with one show azao for where tó bẹ́ẹ̀ báyìí lẹ ṣe máa sọ pé ẹ ti dán pẹ̀lú show kan ẹ fún wa ní show náà
èwo ni ṣé ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Dorcas ṣe sọ fún wa pé mi ò kì í sọ̀rọ̀ púpọ̀ o just a few times sọ bẹ́ẹ̀ ẹ sọ pé ó kún bíbá ìyẹn ní screenshot voice note gbogbo ẹ̀ kún bíbá ìtẹ́ tún fi glimpse ẹ̀ hàn wá lórí fóònù kí ló wá dé tó jẹ́ pé ẹ wá sọ pé ẹ ti sáré parí ẹ̀ ń sì pé ẹ ṣe nǹkan kan mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o àgbàlagbà ò kì í ṣe bẹ́ẹ̀ kò yẹ kẹ́ tún sọ̀rọ̀ kẹ́ tún kò jẹ fún ara yín o kò yẹ kẹ́ sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ o nǹkan tó bá wà lọ́wọ́ yín tẹ́ ní against Dorcas torí so far ń sì báyìí àárín nǹkan kan tẹ́ ẹ rí against Dorcas àti rí gbogbo nǹkan tó wà lọ́wọ́ yín tẹ́ ní against Dorcas ẹ bá wà dálẹ̀ bẹ́ẹ̀ ni ẹ kó lẹ́nà ẹ tiẹ̀ tó bá yẹ pé voice ẹyọ kan lẹ tiẹ̀ sì múlẹ̀ voice ẹyọ kan tẹ́ máa gbé wá tẹ́ múlẹ̀ irọ́ ni kìkì irọ́ ló kún bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni irọ́ yín já nísìnyí báyìí ẹ ti rí pé ẹ ti drag Dorcas kò ṣeé drag ẹ tún ti lọ mú Mèsòrò òun lẹ tún fẹ́ ẹ tún máa wá sọ pé ẹ kì í ṣe fracas ẹ tún máa sọ pé ẹ kì í ṣe fracas tí nǹkan tí bọ́ọ̀lù bá ti ríǹgì nínú kọ́ọ̀tù yín báyìí wàhálà ti dé nìyẹn àwọn ọmọ yẹn jẹ́jẹ́ tí wọ́n náà jókòó wọn ò wá bá yín o ẹ̀yin lẹ lọ bá wọn wọ́n dẹ̀ fún yín terms and conditions tó fi máa gbà yín padà ẹ tún bẹ̀rẹ̀ sí ń bá wọn jà ẹni Mèsòrò kì í ṣe saint tó sọ fún yín pé saint lòun ni ẹni èèyàn tó wà lọ́dọ̀ yín òun ló gbà ó ti gbà á ń sìn báyìí wípé di campaign náà lòun náà gbà mọ́mọ́ face whatever it is nǹkan tó wà nílẹ̀ ẹ̀jẹ̀ accept ẹ má yí sórí Mèsòrò ẹ má wéyàn míì tẹ́ fẹ́ fi kọ́ bọ́dì gbogbo ìgbàlẹ̀ ń wáyàn tẹ́ fẹ́ fi kọ́ bọ́dì ẹ má wáyàn fi kọ́ bọ́dì ẹ fèsì Dorcas ló ń bá yín pò lọ́wọ́ nǹkan tẹ́ sọ pé ẹ ní against ẹ̀yẹn gbogbo nǹkan screenshot ìtàn dà fún yín ẹ kó jáde ìbẹ́ sọ pé máa yín jẹ ní after birthday ẹ ṣáà ti ṣe birthday ìtàn sí báyìí kí ló wá dé ta wá ń gbọ́ nǹkan míì tẹ́ ẹ̀ sọ fún wa pé bẹ́ẹ̀ ṣe birthday ìtàn yẹn kì í pẹ́ lórí show ẹ̀yin lẹ sọ pé tẹ́ bá ti ṣe birthday ìtàn ẹ máa da show lẹ̀ fún wa o wípé in fact gbogbo nǹkan tẹ́ ẹ ní dání ẹ máa yín jẹ ni nísìn kí ló dé tó sáré change kí ló dé tó sáré change torí pé ẹ ti mọ̀ pé rọ́lẹ̀ gbé dání kò sóòótọ́ ẹyọ kan bẹ́ẹ̀ ẹ wá sáré fẹ́ bẹ̀rẹ̀ sí drag àwọn Mèsòrò kan máa drag yín táwọn odó wá rò pé ti fà wọ́n lẹ̀ mọ̀mọ́ you go nowhere we die here you go nowhere we die here ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ kínní ẹja parí eléyìí tẹ́ ṣe dá lẹ́nu ẹ wo ẹ máa lọ bá Mèsòrò ṣe mọ̀ pé eternity enemy ní forever is the deal ẹ má wọ̀rí tí Dorcas dojú wà lẹ́yìn ẹ dá sí ẹ máa rányàn ẹ rán Adédèjì ṣé àmọ́ bí Adédèjì ṣe máa ń jíṣẹ́ ọmọ ọlọ́mọ kọ́lẹ̀ máa ń rán níṣẹ́ ẹdẹ tòrutòru ni àmọ́ bó ṣe máa ń jíṣẹ́ ikú fún yín òun lẹ rán lọ síbẹ̀ torí kò ní mind of his own bó ṣe wà yẹn láti ṣe anything òun lẹ rán wípé kó lọ bá àwọn lẹ́gbà òun lẹ rán wọ́n dẹ̀ kó fún yín wọ́n pè yín borí yín ti yí pé you are bunch of fools wọ́n ní kẹ́ ẹ jáde àwọn lẹ́gbà ní kẹ́ ẹ jáde ṣé kò yẹ kẹ́ ẹ máa ṣe show náà ni ẹ lọ fèsì Dorcas nǹkan tó sọ nìyẹn náà ẹ rí pé ẹ lè fèsì ẹ rí pé ó ti bọ́ ó bọ́ ọmọ yín lọ́wọ́ you see that you cannot face her ṣé nǹkan tó sọ ti pọ̀ jù kí ló dé tẹ́ need help ẹ̀yin ò kì í ṣe battalion ni battalion kì í ṣe battalion mọ́ ni kí ló dé tẹ́ need help wọ́n ní kẹ́ lọ fèsì Dorcas by yourself nǹkan tó sọ ò tí pọ̀ jù náà kí ló dé tẹ́ lọ need help wọn kí ló dé tẹ́ fẹ́ gang fight lọ́dọ̀ wọn kí ló dé tẹ́ fẹ́ mú wọn mọ́ra are you even coming with good faith ṣé ẹ rò pé wọn ò gbọ́n ni màmá máa rò pé gbogbo èèyàn ò gbọ́n you have done this too many times àwọn Mèsòrò tẹ́ fẹ́ fi kọ́ bọ́dì gan kì í ṣe pé ẹ láìkí wọn táwọn gan bá gbà tí wọ́n fi yín kọ́ bọ́dì lẹ́nì ẹ máa tún padà wá bójú wọn jẹ́ ni mọ̀mọ́ the game has been understood too many times you have done this thing that script ó ti cast too many times àwọn Mèsòrò kọ́ gbà lẹ́nì ẹ máa jà last tẹ́ tún máa bójú wọn jẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe fún Dorcas ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe fún Dorcas lórí social media ọmọ yẹn rẹ̀ dàbọ̀ ó bẹ́ẹ̀ Ọlọ́run ó bẹ́ẹ̀ Ọlọ́run mi ò lè bẹ́ẹ̀ mi mọ́rú nǹkan tó lè sọ pé ó jẹ́ tí mo máa bẹ́ẹ̀ tó yẹn Ọlọ́run mi mọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ màmá ẹ má ṣe báyìí màmá ẹ má bínú ó tún fi bébí ẹ̀ ó tún fi bẹ̀ bí gbogbo èèyàn ṣe ń pè yín tó ń bẹ̀ yín ẹ sọ pé ẹ̀ nígbà òun kọ́ lẹ̀ṣẹ̀ sí yín sí báyìí èèyàn tó bá fọ Ọlọ́run bá bẹ̀ tó bá sọ pé òun ò ní gbọ́ kí ló máa ṣe last òun kọ́ lẹ́yìn ṣẹ̀sìn nílé tẹ́yìn ṣẹ̀sìn lóko ẹ tó ti bẹ̀rẹ̀ tẹ́ mo gbà mí ọdún dé ẹ tó ti bẹ̀rẹ̀ sí sọ pé mo yẹ tí mo pa ń jọ bẹ́ẹ̀ dé ẹnu yìí náà lẹ fi ń pa ẹnu yìí náà lẹ fi ń pa tẹ́ bá dẹ̀ máa wọṣọ báyìí tẹ́mú cloth ló máa kún orí igbá adẹ̀wà ń bú Lizzy adẹ̀wà ń bú Lizzy tẹ́ bá máa wọṣọ báyìí aṣọ tẹ́mú ni
ẹnu yìí náà lẹ fi ń ṣe kíni lẹ fi ń powó òun náà látijọ́ yẹn ẹnu yìí ni Tẹ́mù Gbàmí ọdún dé máa káàkiri sàṣàrà ẹ máa ṣe kíni ẹ tó ń sọ pé ṣé mo yẹ tí mo ẹ rí advert Dorcas ṣe ni ẹ rí show tí Dorcas ṣe lánàá ẹ rí advert bó ṣe kún bẹ èmi gan tún wò pé advert là ń wọ ta kí lẹ́yìn mélòó lẹ́yìn advertise ẹ wo bí Dorcas bó ṣe ń jump from advert to advert to advert to mo kàn ń wò pé kí ló dé kí ló dé bẹ́ẹ̀ ṣe kúrò ní láìfọ ọmọ yẹn báyìí nìkan rere bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ yín gan lẹ̀ ń dínà ọmọ yẹn gan tẹ̀rù ọmọ ló ń dínà ọlọ ojú everybody láàánú ojú everybody clear ni ẹ tún ti bẹ̀rẹ̀ sí ń fẹnu jẹ́ran sáwò fún yàn tó bá di ọjọ́ ẹ̀yẹ yín sí ẹ máa wúrán aṣọ tẹ́ ti wọ̀ 6 years ago ẹ máa fi ìró tẹ́ ti wọ̀ 6 years ago ẹ máa fi rọ́ jákẹ́ẹ̀tì ẹ máa gbẹrun yàmàyàmà kan sí yín lórí ó ga ọ ẹ ṣàpẹ̀lẹ́ tẹ́ bá ti parí ti Dorcas ẹ lè nà ọ̀gá máwọn mèsòrò mọ̀ ń sìn ẹ kọ́kọ́ bá wa parí ti Dorcas náà ẹ má switch ẹ má tẹ̀ try láti switch sọ́dọ̀ àwọn mèsòrò torí ẹ mọ̀ pé you're already defeated wọ́n á sọ̀rọ̀ pé yẹn tí wọ́n bá ti bí Dorcas dá kan lọ mọ̀ tó bá bẹ́yìn náà dá wọ́n bí ìpọ̀nrípọ̀ gbá yín dá ẹ̀yin gan ẹgbọ̀n náà Nàìjà lọ tẹ́ bá mọ̀ pé orúkọ yín Tòkunbọ̀ ni ló ń jẹ́ lóòótọ́ ẹ gba Nàìjà lọ ká kọ́kọ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ náà àrítẹni mọ̀ wí ẹ wo ẹjẹ́ máa lọ jàre ó ní mo sọ fún yín pé kì í ṣe pé disrespect mọ̀mọ́ o bẹ́ẹ̀ ni respect nìkan náà la ní fún mọ̀mọ́ yàtọ̀ sí yẹn éèjì nìkan la máa ń wò mọ́ lára tó bá pọ́n ẹlé pọ́nra ẹlé tó bá dẹ̀ pọ́nra ẹlé àwọn abojú ẹ̀jẹ̀ ni gbàgbé bẹ́ẹ̀ ni ẹ bó ṣe jẹ́ jáde.